Sheikh Labib Lagbaji ti tìka bojú àáfàá Legba o lórí ọ̀rọ̀ burúkú tí àáfàá Legba sọ nípa pé olóògbé Rukayat Gawat pé ó kọrin kú ni. Sheikh Labib ní àáfàá jàǹnàmọ̀ àáfàá náà ò ní Legba pé tí ò bá sì lọ jáwọ́ tó bá ilé kú lórí gbogbo kátikàti tó máa ń fẹnu sọ tó fi máa ń instigate àwọn ẹlẹ́sìn míì against ẹ̀sìn mùsùlùmí yìí, wọ́n ní ó tán fọ́tà rẹ̀ nìyẹn o. Nínú fọ́nrán yìí Sheikh Labib Lagbaji sọ ó kó ọ̀rọ̀ gbá Legba lórí gidigidi tààrà ni o pé ṣé òun jẹ́ PA Ọlọ́run ni wípé ó kù díẹ̀ gan-an fún un tí ẹnu ó fi kóbá tí ó fi fẹnu wúgéètì tí ó fi fẹnu sọ̀rọ̀ tí ò yóò sọ sáwọn tí wọn ò ní gbẹ́bẹ̀ pẹ̀lú bó ṣe máa ń fẹnu wà rọ́ọ̀fù anytime tí èèyàn bá kú tí ó sì mọ claim wípé òun ṣe súnà ni. Ó lágbára. Bẹ́ẹ̀ ni Sheikh Lagbaji tún lo àkókò náà láti fi gbàdúrà fún olóògbé Rukayat Gawat wípé kọ́lọ́n dákun kó gbà á, kó tẹ́wọ́ gbà á, kó forí ẹ̀ṣẹ̀ ẹ̀ jí, kó sì tẹ́wọ́ gbà á sí àlùjànnà onídẹ̀ra. Ẹ̀yin èèyàn, ọ̀rọ̀ pọ̀ náà wé kọ́bọ̀. You are welcome to Crossblog TV. Remember to subscribe, like, share and follow us. يوم التوى متسافل وهم مرتقي تلوم بين رمغوا تلوم بين رمغوا كنا wo ẹ̀yin lẹ́nu yín gbọ́rọ̀ tẹ́ máa fi ikú àwọn èèyàn ṣẹ̀sín lẹ́yìn ikú àwọn èèyàn lórúkọ pé ẹ ti sọ fún wọn. ẹ ti sọ fún wọn ò gbọ́ ni. ibo bambi ibo ni wọ́n kù sí. ibo ni wọ́n kù sí. kí ẹ máa fi ọlọ́yà kó òun lálù súnà. kí ẹ máa fọ ọlọ́yà kó òun lálù súnà. ayù súnà ti. ayù súnà ti súnà èwo gan. súnà tó ń fẹ̀yí àtún. òun ni súnà tiẹ̀. súnà wèrè. súnà tí ò ní sympathy fún ẹ̀mí. súnà tí ò ní pátì fún ẹ̀mí. sympathy fún ẹ̀mí. Bọ́lá kí ẹ jẹ́ kèfèrí tí ò tiẹ̀ kírun rárá. Bọ́lá kí ẹ jẹ́ kèfèrí tí ò tiẹ̀ kírun rárá. Ṣé ni ó wù ni ò kírun? Ṣé ni ó wù ni ò kírun? Iná tiẹ̀ ni ó lọ ni. Ṣé náà tiẹ̀ ni ó lọ ni? Ó wù ni ò kírun náà. Ó wù ni ò kírun náà. Innal manuna hiya sabil. Ó ní ọ̀nà tí Ajaru gbàgbà lọ yẹn. Ọ̀nà tí Ajaru gbàgbà lọ yẹn. Gawati. Gawati. Tó fi ṣe yẹn. Tó fi ṣe yẹn. Hiya sabil. Ojú ọ̀nà ni. Ẹni tí wọ́n ti gbé mọ́tò ti ẹgbẹ́ bẹ́ẹ̀. Faka ankodi ń tahajà. Faka ankodi he. Wọ́n náà tó wà láyé òun bí epo ti kú ni wọ́n náà wà. Ìwọ́n náà tó wà láyé yẹn bí epo ti kú ni wọ́n náà wà. Ẹbí léèrè sẹ́mi jẹ́ náà balẹ̀. Ẹbí léèrè sẹ́mi jẹ́ náà balẹ̀. Oògùn tó ti rà tipẹ́ tí dókítà kan fún ọ tọ́jú kó máa lọ sí nǹkan tí ń ṣe tó ti rà tó ti lò mọ́. Sọ̀rọ̀ pé àtàlẹ́ tó ti lùkà ti kúrò ti lọ tún mi lò. Tó ti lọ tún mi lò. Dìfáàrán lè mọ́tì. Lálẹ́ ìfẹ́ kú. Ìlàkùn kí ní oògùn tí dókítà ní máa lò yìí èsì tí ló tún kú. Èsì tí ló máa o. Èsì tí ló máa o. Níbẹ̀rù kú. Níbẹ̀rù kú ni. Nígbà tẹ́nìkan kú ìtàn kí náà ló fi padà sí ọ̀dọ̀ dókítà rẹ̀ padà. Ìgbà tẹ́nìkan kú ìlú fi padà sí ọ̀dọ̀ dókítà rẹ̀ padà. Ẹ bá ń bí sẹ́mi ẹ̀bàlẹ̀ báyẹn. Ẹ bá ń bí sẹ́mi ẹ̀bàlẹ̀ báyẹn. Àbá tó ní lámúyá ń tẹ̀hí yú bìrálì yìí. Mọ́ lámúyá ń tẹ̀hí yú bìrálì yìí. Faka ankodi ntahaja wuna ni. Faka ankodi to wiye. Faka ankodi ntahaja. Ntahaja yentahiju intahaja. Bí èpo ti rìn náà ni. Bí èpo ti rìn náà ni. Ẹni tó ti kú ni ò nípa ya kú mọ́. Kó sórí ẹni tó ti kú ló ti ẹni tó ti kú òun ló yìí yé. Àwọn tá àti ìkú làwà lẹ́nu kú. Ẹni tó ti kú òun ló ṣì ń yè. Àwọn tá àti ìkú làwà lẹ́nu kú. Torí ìbẹ̀rù gan ojú kú lọ. Ìbẹ̀rù gan ojú kú lọ. Àti rí tiẹ̀. Àti rí tiẹ̀. Kò kú omi. Kò kú omi. Kò kúkú ná. Kò kú ná. Kò tàǹbọ̀n. Kò tàǹbọ̀n. Kò kọ́bẹ̀ tirẹ́là. Kò kọ́bẹ̀ tirẹ́là. Kò kú sínú iná. Kò kú sínú iná. Ẹjọ́ ò sì gbé jẹ́. Ẹjọ́ ò gbé jẹ́. Ẹjọ́ ò gbé jẹ́. Kò bọ́ sínú odò. Kò bọ́ sínú odò. Bóòlù tí ó ṣe rí. Bóòlù tí ó ṣe rí. Ẹ máa bá ń pe Rukayatu ó ti dọ̀dọ̀ ẹ. Ó ti dọ̀dọ̀ ẹ. Ọmọ Gawati ó ti dọ̀dọ̀ ẹ. Ó ti dọ̀dọ̀ ẹ. Àlìjánà ni ó fi wọ́n sí. Ó fi wọ́n sí. Àlìjánà ni ó fàdùkẹ́ sí. Ó fàdùkẹ́ sí. Iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn ṣe. Ọmọ rẹ̀ làdùkẹ́ fi sáyé lọ. Ajaru Rukayatu ó ti dọ̀dọ̀ rẹ. Àlìjánà ni wọ́n fi wọ́n sí. Iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọn ṣe. Ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ.
tù. ó ti dọ́dọ̀ rẹ̀. àlìjánnà ni ó fi wọ́n sí. ọlọ́run máa bàdùkẹ́ sí jahannama. ọlọ́run máa fi rúkà sí jahannama. iṣẹ́ rẹ̀ ni wọ́n báyé wọn ṣe. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. àyàtú ó ti dọ́dọ̀ rẹ̀. àlìjánnà ni ó fi wọ́n sí. iṣẹ́ rẹ̀ ni wọ́n báyé wọn ṣe. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. alábìíní usukuru máa sínú ọmọ òtá kun. alábìíní dáadáa àwọn òkú yìí nìkan máa sọ. dáadáa àwọn òkú yìí nìkan máa sọ. tí nìkan la rí ẹ̀yin nìkan ni tí ń yàtọ̀. tí nìkan láyé yìí nìkan ni tí ń yàtọ̀. bẹ́ẹ̀ bá ti kú kó dà kẹjọ máa kínú pọ̀ èpè lẹ́mọ̀ọ́sẹ́kùn lálẹ́ kìámà. bẹ́ẹ̀ bá ti kú kúrò kẹjọ máa kí n pọ̀ èpè lẹ́ẹ̀ma ṣẹlẹ̀ fún àlìkíyámà. alábìíní usukuru máa sínú ọmọ òtá kun. àwọn dáadáa àwọn dáadáa táwọn òkú yín ṣe ni ká ẹ máa wí. ọmọ dáadáa táwọn òkú yín ṣe ni ká ẹ máa wí. ẹ má kàràn sí lọ́rùn wájú èmi ọlọ́run. ẹ má kàrà sí lọ́rùn níwájú èmi ọlọ́run. làwọn fi ń pé rúkà yáàtù ó ti dọ̀dọ̀ ó ti dọ́dọ̀ rẹ̀. ọmọ gàwátì ó ti dọ̀dọ̀ ó ti dọ́dọ̀ rẹ̀. àlìjánnà ni kò fi wọ́n sí. kò fi wọ́n sí. ọmọ fi wọ́n sí ìjánu. sẹ́rẹ̀ ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. àyàtú ó ti dọ́dọ̀ rẹ̀. àlìjánnà ni ó fi wọ́n sí. iṣẹ́ rẹ̀ ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. sẹ́rẹ̀ ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. sẹ́rẹ̀ ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. sẹ́rẹ̀ ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. ni wọ́n gbáyé wọ́n sí. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. kò lè sínú máàpù ẹ̀ kò lè sínú máàpù ẹ̀. pé tóun bá kú wọ́n á gbé òun lọ sí ìjẹ̀bú ayé pé pé tóun bá kú wọn àgbé òun lọ sí ìjẹ̀bú ayé pé. wọ́n á lọ sìn sí ìtẹ́ ayé pé wọ́n wà lọ sìnwún sí ìdí ayé pé. kò sínú máàpù ẹ̀. kò sínú máàpù ẹ̀. ìṣẹ́bà tí ń bọ̀ yìí ìṣẹ́bà tí ń bọ̀ ní yìí sọ fún mi kó n fẹ́ sílé o ló sọ fún àbá fún òfẹ́ sílé òun. dádì mi ẹ mọ ẹni ẹjọ́ ti ọlọ́run o ọjọ́ fi ẹ bá ọlọ́run ń yọ ọjọ́ kan nínú December o ẹ bá ń yọjọ́ kalẹ̀ nù December o. máa sílé mi o máa sílé mi o. ọ̀gá ẹ̀ gbọ́dọ̀ mọ́ sí ń bẹ́ o ìjọba kẹjọ máa ti ń bẹ o. tí ń sọ fún mi. kí n sọ fún àbá. wọ́n làrúbà hálíkì jàmbá tí ń lámú yẹ fúri hà àwọn afárí bẹ́ẹ̀ àbá náà wí bẹ́ẹ̀. làrúbà hálíkì jàmbá tí lámú yẹ fúri hà èyí ó gé bàtà yóò wọ̀n pé size 40 lòún lò tó bá ti gé tán kò sí ní dúró ràn. tó bá ti gé e tán kò sí ní dúró náà. bá ń bí wèrè yẹn léèrè pé aṣọ tiẹ̀ tó gé yẹn ṣé wọ́n ló ràn. bá mi bí léèrè pé aṣọ tí a tó gé yẹn ṣé wọn ló rán. ẹ̀fẹ̀ náà fọlọ́ jáde bẹ́ẹ̀ ẹ̀mí yóò gùn fún ọmọ. àbímọ ẹ̀fẹ̀ náà bá ń bí léèrè. bá mi bí léèrè. aṣọ tí a tó gé kalẹ̀ yẹn ṣé wọn ló rán. bí ọlọ́run bí ọlọ́run. personal assistant of the God. personal assistant of the God. tẹ ẹ mọ ló máa fún sí. tẹ́wọ̀n lọ́wọ́ mọ̀ fún sí. igun súnà igun súnà. apárí bí igun. apárí bí igun. bá ń bí léèrè pé sọ ọmọ bó ṣe parí tiẹ̀. bá ń bí léèrè pé sọ ọmọ bó ṣe parí tiẹ̀. làrúbà hálíkì jàmbátìn lámú yẹ fúri hà wọ́n làrúbà hálíkì jàmbátìn lámú yẹ fúri hà ẹlòmíì òun ni ó mú sí ṣọ́ọ̀ṣì òun ni ó rẹ̀ awọ yóò wọ̀n ní size 42 tí máa ń lò. size 42 tí máa ń lò. yóò gé ní 42 yẹn. yóò gé ní 42 yẹn. tó bá gé tán. tó bá gé tán. jẹ́ sùn díẹ̀ kí wọ́n á ràn. jẹ́ sùn díẹ̀ kí wọ́n á ràn. akọ̀sọ̀rọ̀. akọ̀sọ̀rọ̀. ẹni tí ó mọ̀ la kòkó lọ máa sọ̀rọ̀ náà dáadáa kalẹ̀. ẹni tí ó mọ̀ lọ́wọ́ gbọ́dọ̀. ṣé o ti rí i. tó bá gé nígbà jáde pé sọ
ń bọ̀ Ọlọ́run o. olórí ibú yìí ti ń bọ̀ wá ìwọ Ọlọ́run o. àwọn mọ̀lẹ́kà gidi tán ní gbogbo gidi lọ́wọ́ ni ojú kẹ́lẹ́ dìde kúrè rẹ̀ kẹ́kọ̀ọ́ ní orí igun ẹ̀fọ́. wọ́n kọ́ lórí ibú ẹ̀fọ́. olórí igun súnà. olórí ibú súnà. lórúkọ pé ẹ̀ ṣe súnà ẹ̀ẹ́dẹ̀ ń kun ìsìláàmù ní ọ̀dà tí ò dá. lórúkọ pé ẹ̀ ṣe súnà ẹ jẹ́ ń kun ìsìláàmù lọ́dà tí ò dáa. ó dá káàtì ẹ̀ ní kò wá kírun kọ́. káàtì ẹni kò wá kí n kọ́. nígbà tó ń pé èèyàn kọrin nísìnyí yóò wá wọ náà torí orin. ìgbà tó ń sọ pé èèyàn kọrin nísìnyí yóò wá wọ náà torí orin. ẹ lọ gbọ́dọ̀ làgá kó wọ̀. ẹ lọ gbọ́dọ̀ làgá kó wọ̀. bí Ọlọ́run. bí Ọlọ́run. àfáàjà ànámọ̀. àbájá ànámọ̀. ó kù díẹ̀ ni. ó kù díẹ̀ ni. àwọn tẹ́ ń ṣe fún òtí ìráyè tí. àwọn tẹ́ ń ṣe fún òtí ìráyè tí. ẹ ṣe ẹni tí ò ní gbẹbẹ. ẹ ṣe ẹni tí ò ní gbẹbẹ. lórí tó bá ilé kú. tó bá ilé kú. lórí eléyìí. lórí eléyìí. ó ràn sílámù lọ́wọ́. ó ràn sílámù lọ́wọ́. ẹ ń bà sílámù jẹ́ ni. ẹ ń bà sílámù jẹ́ ni. èyí náà lè pòfókì gba àwọn ẹlẹ́sìn mi yìí wọ́n padà fi ń bú Ọlọ́run. ẹ̀yin náà lè pòfókì gbogbo àwọn ẹlẹ́sìn mi yìí tó ń padà fi ń bú Ọlọ́run. wọ́n kọ́lá wọn bú ànábì Muhammad kún. kódà wọ́n ń bú ànábì Muhammad kún. ojú wo wàá gbà àwọn àtàkì wọn padà. ojú wo wá gbà wá àtàkì wọn padà. wọ́n ń wo orí social media wọ́n rí àwọn tí wọ́n ń ṣe prógámù tí wọ́n ń bú Ọlọ́run gangan o wọn ò lọ́bẹ̀ o ẹ bá wá sọ kíní kan wíńsì àbọ̀ wí kíní kan tó mọ nǹkan wú yẹn fúnra wọn àní àbá kan sọ kíní kan. àbá kan sọ kíní kan. ṣé íńtánẹ̀tì kan sọ yẹn òun ló kàn ẹ́ ni àbáwọn tí ń bú Ọlọ́run ló lọ bá. ṣé ìtẹ́nìkan sọ yẹn ṣé òun ló kọ ẹni àbáwọn tí wọ́n bú Ọlọ́run ló lọ bá. wọ́n rí wọ́n pẹ́lẹ̀ ni o. wọ́n rí wọ́n pẹ́lẹ̀ ni o. alábòsí ni. alábòsí ni yín. ọmọ tiwa tó kú yìí ò ní wọná. ọmọ tiwa tó kú yóò ní wọná. lẹ́yìn bá fẹ́ wọná kẹlẹ́ wọná yín. lẹ́bàá bẹ́ẹ̀ wọná kẹlẹ́ wọná yín. ẹ̀yin bí Ọlọ́run. ẹ̀yin bí Ọlọ́run. mo fi ní náà kọ́lí bí yẹ̀kú lulí. kọ́lí bí yẹ̀kú lulí. wálé sáni yóò sọ dínkù. wálé sáni yóò sọ dínkù. ana rukayata aládùkẹ́. ana rukayata aládùkẹ́. sátìfì náà rè tó ra kù. sátìfì náà rè tó ra kù. Ọlọ́run ní ká béèrè tá a bá ń fẹ́. Ọlọ́run ní ká béèrè tá a bá ń fẹ́. àwọn ti béèrè lọ́wọ́ Ọlọ́run. àwọn ti béèrè lọ́wọ́ Ọlọ́run. ìtàfẹ́nu. ìtàfẹ́nu. tẹ́yìn fẹ́ fún yẹn orí yín ló dà sí. ìtẹ̀yìn fẹ́ fún yẹn orí yín ló dà sí. ó lágbára ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn a wá fi àkókò ìṣàmì sí gbogbo àdúrà tí Sheikh Labeeb Lagbaji tí wọ́n ṣe nínú fọ́nrán yìí fún olóògbé Rukayat Gawat wípé kọ́lọ́n dákun kó bá wa forí ẹ̀ṣẹ̀ ẹ̀jí kó sì bá wa tẹ́wọ́ gbà á nítẹ̀ ẹni rẹ̀ kó má wọlá àti àwọn àáfàá sọnù bíi ti àáfàá lẹ́gbàá yìí opinion ti yín ẹ máa sọ sí comment and please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.